Africa Content TV. Ìbàràpá kò rí bá orí mi. Oko tó láyé mo rí bá orí mi. Ìbà Ọlọ́run ọba àtijọ́ lọ́hùn. Ìbà gbogbo èèyàn. Ìbà ayé èèyàn o. Ìbà ayé èèyàn tí ń gbénú ọmọ èèyàn jẹ́ èèyàn. Àdìsá mo rí bá orí mi kí n tó máa lọ. Iwájú ọkàn gbé la wà yìí. Iwájú Ṣèyí Mákindé la wà yìí. Gómìnà àkọ́kọ́ tí ń ṣe ń tó tọ́ níbi tọ́tọ́. Àkàngbé ikú ò ní pa ọ́ o. Àkàngbé 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 ò ní sọnù lọ́wọ́ wa. Ìbàràpá méjèèjì. Ìbàràpá méjèèjì. Orí wọn sún wọn, wọ́n bí wa nílẹ̀ rẹ̀. Orí wọn sún wọn, wọ́n bí wa nílẹ̀ rẹ̀. Ìlú tó gbáfẹ́ ńlá gbé bí wa. Orí wọn sún wọn, wọ́n bí wa nílẹ̀ rẹ̀. Orí wọn sún wọn, wọ́n bí wa nílẹ̀ rẹ̀. Ìbàràpá méjèèjì alóhùn àmúṣàfẹ́. Orí wọn sún wọn, wọ́n bí wa nílẹ̀ rẹ̀. Ikán parapọ̀ ikán mọ́lé. Èrà parapọ̀ ọmọ ògìyàn. Ìlú méje ló parapọ̀ tí ń jẹ́ Ìbàràpá méjèèjì. Èrú wà látẹ̀ ayé tẹ̀ ìgbóra ìdèrè tápà léhùn pé àti gángan. Káfẹ́sẹ̀rọ̀ àjọfẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Bàbá tí ìdè Ìbàràpá méjèèjì képe o. Gbogbo nǹkan yàtọ̀ tó tuntun níbẹ̀ ní Ìbàràpá méjèèjì. Òkè àkọlù ń bẹ ní Ìbàràpá méjèèjì. Òkè òdìmọ̀sán ń bẹ ní Ìbàràpá méjèèjì. Ọbàṣẹ́kù ń bẹ ní Ìbàràpá méjèèjì. Òkè Ìdèrè ń bẹ ní Ìbàràpá méjèèjì. Òkè Ìyálóde ń bẹ ní Ìbàràpá méjèèjì. Olórogún méjì ń bẹ ní Ìbàràpá méjèèjì. Bẹ́ẹ̀ náà ni o gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire bá fẹ́ sẹ́rìn àjò àfẹ́tọ́ dáńtọ́ mọ́ bọ̀ ní Ìbàràpá méjèèjì. Gbogbo ọmọ gàngàn ẹ̀ǹdẹ́ Ìdèrè tún ní wá o. Ọmọ ọlọ́gbà yíkì ọmọ yíkiri kájí ó di àwa lọmọ lọ kí n tó lòkè Ìdèrè kọlọlọ mọlọmẹmọ nílé bàbá tó bí alọmọ ipò ọ̀la làwọn òbejì pọ̀ sí làgbáyé o. Èjìrẹ́ ara àsokùn ẹ̀dúnjọ bí ọmọ àgbórí kérékéréke igbó ọ̀la náà ní igbó Aláàfin Àjàgbó. Iṣẹ́ ọdẹ hẹ́rẹ́hùn ìníṣẹ́ wọn nínú ilé bàbá tó bí alọmọ. Gbogbo ọmọ Ìdèrè àwa lọmọ lọ kí n tó lòkè Ìdèrè kọlọlọ kọba pọlọ ẹmọ ọlọlọ ńlọlọsàn alágbàlọ lọlọrù nínú ilé bàbá tó bí wa lọ́mọ. Èrúwà ń kọ́ná èrúwà òjòkó àwa lọ́mọ agbẹnudú orí òkèlè nínú ilé bàbá tó bí wa lọ́mọ. Báàrígùn lé wa àwa lọ́mọ sọgbódìlé
sọgbọ́dìlé sàtẹ̀dọ́ta sọ̀nù gbẹ́dìlú nínú ilé bàbá tó bí amọ́mọ́ gbogbo ọmọ ayé tẹ̀ ń kọ́nà ògògbó ni wá ọmọ akúlódò ọmọ akúyẹ́pọ̀yẹ́rin ọjà tá a gbé lọ́jà tí yóò tà tá a gbé lọ́jà tí yóò lówó lórí ni bàbá wa dá sọ fún ní jẹ́gun bọ́nìkọ̀ọ̀kọ̀ ọmọ akẹ́kàkà jẹ́ kí ọlọ́run lè ṣe. All right, thank you very much. So much. Ibẹ̀ lásà yìí ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ 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 ibẹ̀ lásà yìí ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ péré bá ti yá a máa ṣeré iṣẹ́ bá ti yá a máa ti jẹ́ iṣẹ́ yá wa láti ṣe Ọ̀yọ́. Agídá ń bẹ ilẹ̀ yìí ó ń bẹ nílẹ̀ yìí Òkè Ìbàdàn ń bẹ nílẹ̀ yìí Ṣọ̀rọ̀ ń bẹ nílẹ̀ Ọ̀yọ́ Òkè Ìbàdàn ń bẹ nílẹ̀ yìí wọ́n ń bẹ nílẹ̀ yìí. Ekun la máa gbẹ́sẹ̀ lọ kọ́ ọ̀gọ́ ekun láti kọjú ara wo ìjímọ̀ wọ alájìká oògùn. Ọ̀yọ́ náà wà tá a ti ṣeré o. Egun bẹ́ẹ̀ bí ìdàtìjọ́ o. Egun bẹ́ẹ̀ bí ìdàtìjọ́ o. Egun bẹ́ẹ̀ bí ìdàtìjọ́ o. Àwọn ṣe ti wá bí ìdàtì. Òkè ń bẹ́ẹ̀ bí ìdàtìjọ́ o. Àwọn aláṣẹ kan. Mo ra bàtà fúnra mi mo fi ń ṣeré o mo ra bàtà fúnra mi mo fi ń ṣeré mo sọ̀jẹ̀ dowó mo sọ̀jẹ̀ dowó kí ni ó fowó lànà ìwú fowó ra sọ mo ti sọ̀jẹ̀ fúnra mi mo fi ń ṣeré o mo tọrọ fúnra mi mo fi ń ṣeré.
tourism summit ló gbòde o. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. tourism summit lóde o. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. lọ́mọdé pẹ̀lú àlàgbà. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. lọ́mọdé pẹ̀lú àlàgbà o. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. lónílé pẹ̀lú àlejò. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. lónílé pẹ̀lú àlejò. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. gómìnà wa ló gbé wa jáde o. Ṣèyí ọmọ Mákindé. gómìnà wa ló gbé wa jáde. Ṣèyí ọmọ Mákindé. ikán parapọ̀ ikán mọ́lé. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. ikán parapọ̀ ikán mọ́lé o. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. ìrún parapọ̀ ó máa gbìyàn. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. ìrún parapọ̀ ó máa gbìyàn o. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. kápọ̀ wọ́pọ̀ kájọ ṣe o. ètò ìrìnàjò afẹ́. kápọ̀ wọ́pọ̀ kájọ ṣe o. ètò ìrìnàjò afẹ́. àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí o. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. àjèjì ọwọ́ kò ní gbẹ́rù dórí. bóyá ẹ jẹ́ ká jọ ṣe. ẹ jẹ́ ká jọ rìnrìn àjò afẹ́. ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ jẹ́ ká jọ rìnrìn àjò afẹ́ o. ìpínlẹ̀ Ọ̀yọ́. ibùdó ìrìn àjò afẹ́. ẹ jẹ́ tí ẹ gbọ́. ibùdó ìrìn àjò afẹ́ o. bóyá ẹ jẹ́ tí ẹ gbọ́. ìrèfé ń kọ́. orí yàrá rẹpẹtẹ. ìrèfé ń kọ́ o. orí yàrá rẹpẹtẹ. ṣẹ̀kẹ̀rẹ̀ aláàfin. ó wà ní Ọ̀yọ́ ilé. ṣẹ̀kẹ̀rẹ̀ aláàfin o. ó wà ní Ọ̀yọ́ ilé. suspended day kì í ń kọ́. jẹ́ ládó àwáyé. suspended day kì í ń kọ́ o. ó wà ládó àwáyé. mo wá tó wà nílùú Ìbàdàn. àyíkó lókè rẹ̀. mo wá tó wà nílùú Ìbàdàn o. àyíkó lókè rẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. They set up to come together, both old and young. They set up to come invest together. They set up to come make money together. Hear this one, hear this one. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ó pe gbogbo wa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o. ó pe gbogbo wa. Ilé iṣẹ́ ìrìn àjò afẹ́. àṣà ìbílẹ̀ wa. Ilé iṣẹ́ ìrìn àjò afẹ́ o. àṣà ìbílẹ̀ wa. Wọ́n ní ká wá jókòó. ìrìnàjò afẹ́. Wọ́n ní ká wá jókòó. ìrìnàjò afẹ́. Ẹ wá bá wa dùn pọ̀. àjọ jèrè rẹpẹtẹ. Ẹ wá bá wa dùn pọ̀. àjọ jèrè rẹpẹtẹ. Kọ̀rọ̀ ajé wa lè rú gọ́gọ́. àjọ jèrè rẹpẹtẹ. Kọ̀rọ̀ ajé wa lè rú gọ́gọ́ o. àjọ jèrè rẹpẹtẹ. Èrè lóbìnrin jẹ láàbọ̀ ọjà. àjọ jèrè rẹpẹtẹ. Èrè lóbìnrin jẹ láàbọ̀ ọjà o. àjọ jèrè rẹpẹtẹ. Kémi jẹ kí ìwọ jẹ. àjọ jèrè rẹpẹtẹ. Kí ìwọ jẹ kémi jẹ. àjọ jèrè rẹpẹtẹ. Hear this one. Say, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Pay center. ìpínlẹ̀ Ọ̀yọ́. Pay center. ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Pay center. ìpínlẹ̀ Ọ̀yọ́. Pay center. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àjọ jèrè rẹpẹtẹ. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. àjọ jèrè rẹpẹtẹ. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àjọ jèrè rẹpẹtẹ. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Èrè lóbìnrin
ọjà o. Kí wọ́n jẹ kèmí jẹ. Kèmí jẹ kí wọ́n jẹ. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èrè lóbìnrin jẹ láàbọ̀ ọjà o. Kèmí jẹ kí wọ́n jẹ. Kí wọ́n jẹ kèmí jẹ. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. ọ̀rẹ́ rẹ̀ ń bínú ń gbọ́ wọ́n mú ọdún òkè Olúmọ inú rẹ̀ wá bàjẹ́ pọ́nmọ òkè Ògùn ní ọ́ kò síbi nǹkan àgbáfẹ́ ń bẹ̀ òye ọ ni tálẹ̀ yìí. àjọ UNESCO tí a fẹ́ ṣe àwárí gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wa tí ó jẹ́ nǹkan ìgbafẹ́. ọ̀pọ̀ lókè Ògùn ibo ni ti bẹ̀rẹ̀ fún ọ. ìjọba àbílẹ̀ àti isbo torí bá ọba débẹ̀ òkè kan ń bẹ tá à ń pè lókè Afọlárìn òun ń bẹ ní Ìràwọ̀ òkè ìyá ńlá ń bẹ ń Tẹdé òkè Gbàdì ń bẹ lágúnrege bá ọba wá wò sùnsùn kọ́ ọ bọ́ sí ìlú tá à ń pè ní Òfìkì òkè Ìlúkú ọba omi lórí rẹ̀ bí ti ń bẹ ń Tadú Àwáyè náà ni ọ̀kanu. Oore ló pé igbó ọba ń bẹ lóore ló pé bọ́ ọba ti wọ̀lú lọ́ọ̀kan gbó ọba Aláàfin mẹ́rin ló wọlé ẹ̀bẹ̀ bọ́ ọba wá ń gbọ́ òkè Ògùn tàbí òun gbọ́ pínlẹ̀ Ògùn ibi tí Ẹkúnsúnmi ayaba Ọ̀kẹ́rẹ́ wọlé sí ilẹ̀ oore ló pé ló wà tún mí Ìṣẹ́yìn Òrò ọmọ ẹbẹ dímọ̀kọ bọ́ ọba Dádú Àwáyè òkè ń bẹ ń bẹ o tó tún lómi lórí bọ́ ọba tiẹ̀ wá wò sùsù tó dé Òṣó Ògùn ibẹ̀ ní Samuel Ajayi kan ọ̀dà láti bí bọ́ ọba débi wọ́n sì ń sèrú Ọlọ́run ọba ọ́ bọ́ Ìkẹrẹ gọ́dẹ àmútọ́ ń bẹ ń bẹ Ìrẹ́pọ̀ Kílìsí Yẹ̀rúmọ̀ ọmọ Àdásóbo òkè Àdásóbo ń bẹ ń bẹ bọ́ ọba ti wá kú ń bẹ ìwọ́gbọ̀n náà wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ bọ́ ọba ti débẹ̀ ọba Ọ̀yọ́lé àtijọ́ Ọ̀yọ́lé tí ń sọ fún ọ yìí o tó èdò ní bọ́ bá di ọjọ́ Àlàmísì tó èmọ́júmọ́ Jímọ̀ ìlú ọmọdún bẹ̀ ni òní mẹni tí ń lù Kájọlà òkè Ọlọ́fin ń bẹ lókè ehò Ahoro òkè ehò ń bẹ inú mi ti ẹ̀dùn kó ń jọ àmọ̀ kòkó ń bẹ bọ́ọ̀bá wá wò sùsùn bọ́ọ̀bá ṣe pé ìwájọ wà lọ́ọ̀bá lọ òkè ìwérí ọ̀pá rẹ̀ mọ́ bó sì jẹ́ pé kèémẹ̀ ìjì ó mẹ̀sọ ni níbo lọ tán lọ ń bẹ Ṣakí ìsìlọ́n lọ́hùn bọ́ọ̀bá dọ́gbọ̀n ọ̀rọ̀ sùkú tẹ́ bàbá àlùgbàǹsàsà ọ̀bọ̀ òkè sáfo bọ́ọ̀bá dé Ṣẹ̀pẹ̀tẹ̀ rí ọ̀bọ̀ ọ̀dọ̀ yọ national park ń bẹ bọ́ọ̀bá wá kú ọ̀nbẹ̀ nǹkan tó ọba ti dé Àkúrẹ́ Àmọ́dù ọba orísun adú ẹni tí wọ́n ń bọ̀ ńbẹ̀ òun náà wà ńbẹ̀ Ṣakí Ògún ọ̀rọ̀ kín odò bàṣà ò rí ńbẹ̀ o tí wọ́n fún ni láṣọ Ológun ńbẹ̀ níbi wọ́n ń bọ̀ òkè Àṣàbàrí ńbẹ̀ òkè odò Òṣùrù ńbẹ̀ àti ìtọ́ra ìgbọ́ ìwọ́n tó tiẹ̀ wá pọ̀ ń Ṣakí òkè Àṣàbàrí gẹ́gẹ́ mẹ́ńbẹ̀ ọ̀tán kí a tún fẹ́. Ìrẹ́pọ̀ ńkọ́ Ìrẹ́pọ̀. mo ti dákọ̀ Kílìsí Yẹ̀rúmọ̀ ọmọ Àdásóbo bọ́bá wá jẹ́ pé ìgbẹ́ tí ó ń lé ọyẹ́ ni òkè Ìyámàpó ń bẹ ń gbẹ̀tì òkè Àgbélé ń bẹ ń gbẹ̀tì èyí tó wá ṣe dáadáa ń bẹ ni pé òkè Kàmbí à ń pè ń Bàtà Òrùgbà bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí ibẹ̀ wọ́n ti gbé Ṣàngó fún bàtà tí wọ́n gbé bàtà lé Ṣàngó lọ́wọ́ bàtà tó wọ̀ yìí o onítàn tó bí bọ́ọ̀bá wá dórí òkè Ìyámàpó ọba àfin Ṣàngó ń bẹ kẹ́rù ọlọ́wọ́ ọba. Gbọ́dọ̀ bàjẹ́ lórí àwa òkè Ògùn o ìlú àpá ará ẹ̀jẹ̀ ká lọ sókè Ògùn ìlú tó bá nílé tó bá
Thank you very much. Thank you very much. Thank you. Thank you very much. Thank you so much. Thank you so much. Thank you very much. Please, a round of applause for Okeogo with their presentation right there. I would like to make welcome very warmly the Speaker of the Oyo State House of Assembly, and we're glad to have Right Honorable Adebo Edward Ogundoyin in our midst. Sir, welcome, Mr. Speaker, sir. Thank you so much. Please, a round of applause for Mr. Speaker. All right. Thank you. Let me also say that each of these zones will have only 5 minutes. As I said earlier, the judges are grading their performances. So please stick to time as I call the next performance. And it's coming right from Tiantia, Ibadan Tia. Please make welcome the cultural troupe from Ibadan. Arapa ṣogun ló kọ àwọn baba ńlá tèmi mọ bò kọ bàbá mi jẹ èmi ò lè ní ọmọ sùn rárá ṣùgbọ́n kọ́ ọmọ ti bó kí ìwà jẹ́ ni. I have shown you different places in the Ibadan land, and I believe you too have seen some of it. You have seen this, this, and this, and this, and you are not telling me that there is nothing in Ibadan land. Ọmọkùnrin ìlágídí o kò burú ẹ bá ní kí là ṣe là á ṣe hàn. Ìbàdàn tó gbé onílé tó tún gbé àlejò olóòfẹ́ mọ tó wà ń bá dàbí ọmọ Ìbàdàn kí ni ṣó. sọ́ọ̀sọ́ ni. Jagun ní Ìbàdàn, jagun ní Ìbàdàn, jagun ní Ìbàdàn, alágbára ní Ìbàdàn, alágbára ní Ìbàdàn o. Lágẹ̀lú pẹ̀lẹ́ o. Àwẹ̀lé ń bẹ níbẹ̀ o, owó máa tó nǹkan. Bẹ́ẹ̀ni. Ẹ tí ì rí nǹkan kan Ìbàdàn. So that means I will have to tell my people when I go there to come and invest in Ibadan so that they can invest to boost your tourism attraction, you know. Ẹ rí nǹkan báyìí. Àṣé Richard Robinson
yóò rí nǹkan tó dá nílẹ̀ Ìbàdàn. Ó túmọ̀ sí pé you are going to invite all your friends, those investors, to come to Ibadan land. My people will really appreciate this. Hey! Ogun òkó wà rí. Ogun òkó wà rí. Àwọn Ìbàdàn ń ṣe wéèrè kọ̀ọ̀kan. Ogun òkó wà rí. Ogun òkó wà rí. Ajẹ́wọlé nípínlẹ̀ Ọ̀yọ́, omi tuntun dé, Ajẹ́wọlé ìrì owó wọlé, ìrì àìkú tí ṣe bọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ ni. Ajé Ògúngún ní Sàbòjì, ìrì Ajẹ́wọlé ó sọ̀kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ìrì ọmọ wọlé, ìrì àìkú wọlé, ìrì àlàáfíà tún tẹ̀lé. Omi tuntun ooo, Ajé Ògúngún ní Sàbòjì, mo ní owó àfilẹ̀ gbogbo wa ṣe bùgbé. Ìrì ajé, ìrì owó, ìrì ọlá, ìrì àìkú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ni. Ajé wọlé wá, ajé máa bọ̀ wá o, Ajé Ògúngún ní Sàbòjì wọlé wá, Ajé wọlé wá, ajé máa bọ̀ wá o, Ajé Ògúngún ní Sàbòjì, Ajé wọlé wá. NBA ṣe iṣẹ́ tuntun nípínlẹ̀ Ọ̀yọ́, mo náà tún dé. Ṣèyí o, ọmọ Mákindé bàbá. Bẹ́ẹ̀ni gẹ̀ǹgẹ̀ pèké lọ́nà oko. Ọ̀rọ̀ ọkọ̀ yà o, agbẹ́nà gẹ̀ǹgẹ̀ pèké lọ́nà oko. Sọ̀gọ́dọ̀ ọ̀rọ̀ ọkọ̀ yà o, agbẹ́nà gẹ̀ǹgẹ̀ pèké lọ́nà oko. Sọ̀gọ́dọ̀ ọ̀rọ̀ ọkọ̀ yà o, agbẹ́nà gẹ̀ǹgẹ̀ pèké lọ́nà. Ó ń súre fún Ọ̀yọ́ state bó ṣe ń ṣe yẹn ni o. Omi tuntun. Yes, ó súre ni o. Ó súre ni o. Yes. Thank you. Thank you. Thank you. That is omi tuntun. Yes, ẹja tuntun ti rú l'Ọ̀yọ́ state. Yes. Greater things ahead. Yes. Thank you. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ.